jẹ́jẹ́ láyé akéwìmọdé ooo ṣàkàbùlà orin ewì fẹ́ máa rọ̀jò ìbọn gbòlà gbẹ́ngbẹ́ òkú ọ̀rọ̀ fẹ́ máa jábọ́ ó yá gbogbo ọmọ Ajégúnlẹ̀ pátá àti gbogbo Afẹ́nifẹ́re ẹ wá nǹkan fi dì í lé kí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ ǹjẹ́ jẹ́jẹ́ láyé fẹ́ sọ díẹ̀ lórí Ajégúnlẹ̀ Day 2021 Ọbáṣọlá kí n tó máa wọlé àgọ́dọ̀ orin lọ mo ṣèbà ọba adániwáyé Elédùmarè tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ṣe bí wọ́n ló nílẹ̀ àtẹ̀kùn rẹ̀ alágbára lórí gbogbo ẹni tí ń lágbára olúwa ìwọ lágbára àti gbẹ́kẹ̀lé mi ọba tọ́pẹ́ tọ́ sí gbogbo ọmọ Ajégúnlẹ̀ ń dúpẹ́ o ìbà ọba alájẹ tìlú Ajégúnlẹ̀ ọba Yusuf Ọlọ́runníṣọlá Àmùdá Sanni ẹ bá mi ṣe kábíyèsí fún bàbá láàfin. kábíyèsí o. bàbá mi ọkọ Àlíhájà Mariam Ṣọlá pé ṣèrùbà wọn ní gbogbo ilẹ̀kílẹ̀ ọmọ asápákin àbàtà ní nǹkan mọ̀mọ́ ọmọ ọ̀kìn balóyè òyì nínú ẹ̀rá tàǹbùtàǹbù ọmọ ajíbọ̀rọ̀ ọmọ ajíbówó lábẹ́ ẹni ọmọ bó o bá ṣiṣẹ́ wàá lówó bó o bá ṣiṣẹ́ wàá lówó lọ́wọ́ ẹ̀bá kúkú ṣiṣẹ́ kọ̀rọ̀ yín ó lè pọ̀ sí ni ìmìjà ọmọ ọ̀rọ̀ lọ́ba ọba Yusuf Àmùdá Sanni ṣé kí n máa bórin lọ Alhaji Abdulrahman Ọlátúnjí Abdulsalam Chief Aṣíwájú tìlú Ajégúnlẹ̀ ọmọ ajákarẹ́ òbẹ́kùnṣe òtagìrì tagìrì gbéra rẹ̀ níjà ẹ̀gbọ́ ṣé kí n máa nìṣó Chief Ààrẹ Táyé ṣe ẹnjìníà Adéòtí Adébáyọ̀ Solomon ṣé kí n sọ díẹ̀ lọ́rọ̀ Barrister Ọmọdára Samson Ọlánrewájú bá amòfin ìlú Ajégúnlẹ̀ ṣóun fọkàn bá mi lọ ẹ̀dà Ajíbọ́lá Akéré kan pẹ̀lú Chief Ọmọlúàbí Pharmacist Ibrahim Ọlátúnjí Ọlárìnkóyè ẹ máa tẹ̀lé mi ká lọ Chief Lateef Ọlátúnjí Òní pẹ̀lú ẹ̀dà Moses Ọlájídé Adéwùmí mò ń bọ̀rọ̀ bọ̀ ẹnjìníà Iyìọlá Òní onígègé àrà ògbólógbòó akéwù tó dáńtọ́ nínú kápẹ́dé pẹ̀lú Alhaji Abdulwasiu ọmọ olóde òkúta mo ní ṣé kí n máa nìṣó gbogbo olóyè pátá pẹ̀lú gbogbo obìnrin ìlú ẹ kú àtìlẹ́yìn mi gbogbo ọmọ Ajégúnlẹ̀ ẹ ti ní kí n máa bórin lọ jẹ́jẹ́ láyé ohun tó fa sábàbí ọ̀rọ̀ rèé o àwọn ọmọ Ajégúnlẹ̀ tí ń ṣàjégúnlẹ̀ dé nílẹ̀ yìí ọjọ́ ti pẹ́ àní àti ń ṣàjégúnlẹ̀ dé nílẹ̀ òrò ọ̀nà ti jìn tọmọdé bá kọyá àná àwọn àgbà fìtàn balẹ̀ Ajégúnlẹ̀ Day 2021 ló jẹ́ lẹ́ẹ̀kejìdínlógún nílùú Ajégúnlẹ̀ ẹgbọ́n kí ló fà ká máa bínú ara ẹni mo ní kí ló fà tẹ́ fi lẹ́ẹ̀fẹ́ pàjégúnlẹ̀ run láéláé ó dé wo òrìṣà gbogbo ọ̀tọ̀kùlú ìlú ṣe é fọkàn bá mi lọ àti ń ṣàjégúnlẹ̀ Day nílẹ̀ yìí lóòótọ́ ṣùgbọ́n tí 2021 yìí àrà ọ̀tọ̀ ni àwọn ọlọ́gbọ́n olóye àtàwọn ọ̀mọ̀wé ń bẹ nílùú Ajégúnlẹ̀ nìrònú àti ìròrí tí wọ́n fi àtọ̀gédé ń gbé sí ti gbogbo ìlú tó kù Ajégúnlẹ̀ Day 2021 a fi ń fẹ́ lọ síwájú àti ìdàgbàsókè fún ìlú bàbá wa ni on the 18th of December 2021 láti bẹ̀rẹ̀ football match alájẹkọ̀b ló ń jẹ́ gbogbo ìlú tó yá Ajégúnlẹ̀ ká pátá títí tó fi dókò ìrèsé ọmọ Òyìrà náà kópa nínú ìdíje football match alájẹkọ̀b tìlú Ajégúnlẹ̀ àwọn ọmọ òrò àgọ́ ló gba kọ́ọ̀bù ọ̀hún o Ajégúnlẹ̀ tó fún wọn lówó láìwẹ̀yìn wò ìyẹn ní 25th of December 2021 kété lẹ́yìn eléyìí l'Ajégúnlẹ̀ tún bẹ̀rẹ̀ empowerment fáwọn obìnrin ìlú wọn àwọn tí wọ́n gba deep freezer ń kọrin ọpẹ́ gbogbo obìnrin tí wọ́n gbẹ̀rọ alọ́ta ni wọ́n ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ bàjáàjì tí wọ́n pín fáwọn ọ̀dọ́ ìlú Ajégúnlẹ̀ lọ bí rẹ́rẹ́ Ajégúnlẹ̀ gbogbo àwọn obìnrin àtàwọn ọ̀dọ́ ìlú ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní àwọn mọ̀ ọ́n lóore gbogbo ará ìlú wa ṣe ń fọkàn bá mi lọ ọjọ́ ńlá ọjọ́ mánigbàgbé nínú ìtàn ìlú Ajégúnlẹ̀ àti gbogbo òrò lápapọ̀ lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 jẹ́ àrà mẹ́rìírí rèé o àṣeyàn nìkà àṣekàlẹ̀ nìyàn ilé ayé yìí ogun ni à ń jù wó ṣe é wí lẹ́jọ́ ìjà ìlara òtàn bọ̀rọ̀ kí ló dé táwọn ọmọ òrò ń dìtẹ̀ ara wọn dìkìíṣí rìgímọ̀ kẹ́ni má ní ìwà ìkà àti tẹ̀m̀bẹ̀lẹ̀kun ni ò jẹ́ kílẹ̀ òrò onídàgbàsókè 26th of December 2021 ọjọ́ ńlá ni ọjọ́ tí ó ṣe é gbàgbé nínú ìtàn
gbogbo ọmọ Ajégúnlẹ̀ pátá lọ́kùnrin àtobìnrin náà ti múra tán láti máa lọ síbi ayẹyẹ Ajégúnlẹ̀ Day. èèmọ̀ lukutu pẹ́bẹ́ǹpẹ̀bẹ́ ńṣe làwọn agbófinró mú lẹ́tà ọ̀hún dé. wọ́n ní a ò gbọ́dọ̀ ṣayẹyẹ Ajégúnlẹ̀ Day. apọ̀rọ̀ ọ̀hún lówè àṣòwò ti láró nú. ká tó ṣẹ́jú pẹ́rẹ́ àwọn àmì pẹ̀lú ọlọ́pàá tó wọ̀lú Ajégúnlẹ̀ ò lóǹkà. gbogbo wọn pátá ni wọ́n dì mọ́ra ogun àfi bí ìgbà tí wọ́n lọ sínú igbó Sambisa. wọ́n ní kò sí nǹkan tó ń jAjégúnlẹ̀ Day. ìrònú dorí àgbàkodò gbogbo ìlú kan bóbó tọmọdé tàgbà náwó lé àdúrà. wọ́n ké pe Elédùmarè ọba wípé kó gbà wá lọ́wọ́ gbogbo abínú ẹni. àwọn bòròró tí wọ́n bà nǹkan oko wa jẹ́ tí wọ́n tún jiyàn gbé wọ́n wà ń bẹ̀ tó yẹ ká ẹ kọjú ogun sí o. ṣùgbọ́n ẹkọ̀ ìlú Ajégúnlẹ̀ lẹ́ni ẹ fẹ́ parun lórí pé a fẹ́ ṣayẹyẹ Ajégúnlẹ̀ Day. ìbá ṣe pé bẹ́ẹ̀ ṣe gbógun tìlú Ajégúnlẹ̀ lẹ gbógun táwọn bòròró tí wọ́n bà nǹkan oko wa jẹ́ tí wọ́n tún jiyàn gbé. ó dá mi lójú òrò lápapọ̀ á ti ní dàgbàsókè. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba pẹ̀lú àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn tí wọ́n dúró tìlú Ajégúnlẹ̀ tí wọ́n jẹ́ kálá ìlú Ajégúnlẹ̀ ó wá sí ìmúṣẹ. ọba alájé pẹ̀lú gbogbo ọmọ Ajégúnlẹ̀ ń dúpẹ́ o. mò ń bọ̀ mi ò tí ì dé kí n wá dúpẹ́ lọ́wọ́ gbogbo olóore. jẹ́jẹ́ láyé mo kúrò ní mọ̀jèsí mo ti kúrò lọ́mọ à ń gbé kọ́rùn roko. mo gbọ́ lẹ́nu bàbá mi ọba alájé àná ọba Yusuf Sani abojú ọkọ agbádéwọ̀lú àkọ́kọ́ ọmọ olóde òkúta abòkèdí ẹ̀ṣọ́ ogun. wọ́n ní ọba aṣépérí ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀ kílẹ̀. òun ló fún ọlọ́ba Ògúnyàndó jagunjagun baba ńlá tí ń fẹsẹ̀ kùn ún ṣètìlẹ̀ láàyè láti tẹ̀dó síbi tájégúnlẹ̀ wà. ọba aṣépérí ló tún fún un lórúkọ. ó níbi tẹ́ ẹ tẹ̀dó sí Ajégúnlẹ̀ ni ó máa jẹ́ títí ayé kan ní kése. gbogbo ẹni tó bá wá ń bínú Ajégúnlẹ̀ a jẹ́ pé ó ń bínú ọba aṣépérí ni. àní gbogbo ẹni tó ń bínú Ajégúnlẹ̀ wọ́n á parẹ́ máyé nítorí ìṣẹ̀ǹṣe l'Ajégúnlẹ̀. Ajégúnlẹ̀ gangan ní ìṣẹ̀ǹṣe. kí ló dé tọ́mọ ajagun fẹ́ faṣọ yìí mọ́ra wọn lára. òkúta kan ò ní dúró lórí èkejì títí láéláé bíbélì ló wí bẹ́ẹ̀. ìwé mímọ́ Quran àwọn mùsùlùmí ní oníkálukú ní ó dòmìnira ara rẹ̀. àmọ̀ràn mi rèé o. ṣé bẹ́yìn náà ń lọ káàkiri nǹkan tó lè má làáfíà wá ni pé kí gbogbo àwọn ìlú tí wọ́n ti lọ́ba tẹ́lẹ̀ nínú ìtàn wọn kọ́ máa jagun ó fà wọ́n mọ́ra kó dé gbogbo wọn ládé kọ́ máa jagun ó wájú lórí wọn gẹ́gẹ́ bí ọba Ifẹ̀ ọba Ìjẹ̀ṣà àtàwọn ọba tó kù nílẹ̀ Yorùbá ti ń ṣe. ìyẹn ló lè mú yìí àtàpọ̀n lè bọ́ máa jagun. ẹnìkan ò lólé ayé yìí gbó ayé ò tọ́ lọ bí ọ̀pá ìbọn. gbogbo ẹ̀dá tàbí ìlú tó bá lóun fẹ́ jAjégúnlẹ̀ máyé ìgbẹ̀yìn àtàtúbọ̀tán àwọn àbámọ̀ ni ó dà. òbìrí láyé ayé a máa yí kiri bí ọwọ́ aago ni. tí bàbá lọ yí bírí tó yí kẹni tẹ́ ò lérò lẹ́yìn wá ọ̀la dandan ni kó ṣàtúnṣe ohun tó kù díẹ̀ káàtó nílẹ̀ òrò. jẹ́jẹ́ láyé àwọn ọmọ ìyá méjì ń jà. ẹ̀gbọ́n ní òun á lu àbúrò kítákítá ó ní òun á lù ú kìtàkìtà láàrin ìṣẹ́jú kan. àbúrò ní ìjà ò yẹ wá ẹ̀gbọ́n ni ṣùgbọ́n ẹ̀gbọ́n ní dandan àfi káwọn ó jà. ẹ̀yin ará ìlú wa tẹ́gbọ́n bá wá lọ kọ̀jálẹ̀ tó bá burú ẹ̀jà tábúrò ṣe bẹ́ẹ̀ tó fẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀ balẹ̀. ẹ ṣàìmọ̀ pé aṣọ iyì àtàṣọ àpọ́nlé ẹ̀gbọ́n ti fàya pẹ́rẹ́ngẹ́dẹ́. gbogbo ọlọ́gbọ́n ẹ gbọ́rọ̀ mi yẹ̀ wò. ọmọ ajagun mò ń bẹ̀ yín o. ẹ má faṣọ yìí ya mọ́ra yín lára. ẹ fa Ajégúnlẹ̀ lọ́rùn sílẹ̀ o jàre. Jagunmólú ní kí n sọ fún yín ó ní kò sí nǹkan kan tó ṣe ìlú òrò ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa ó lọ tún lé bàbá wa ṣe ni. Ajégúnlẹ̀ ò bínú ẹnì kọ̀ọ̀kan ilé bàbá wọn ni wọ́n tún ṣe. jẹ́jẹ́ láyé èmi gbọ́ lẹ́nu alájí àná ọba Yusuf Sani ọmọ olóde òkúta ó ní òun kápá Ajégúnlẹ̀ náà kápá òun. abájọ ọba alájẹ tòní náà kápá Ajégúnlẹ̀ náà kápá alájẹ tòní torí ohun tó ń fẹ́ là ń ṣe kò sí iyèméjì ń bẹ ohun tá a bá fẹ́ ní kábíyèsí náà ò ṣe. Ọbáṣọlá èmi ò sí nínú olóṣèlú ṣùgbọ́n tá a bá rí gómìnà tí ń ṣe tara ìlú dandan ni ká sọ. ọlá bàtà ní mọ́dò ṣàn ọlá bàbá ọmọ ní mọ́mọ́ yan fanda. gọ́fúnà Abdulrasaq Abdulrahman gbogbo ọmọ Ajégúnlẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ yín. gọ́fúnà tí ń dúró lórí òtítọ́ Abdulrasaq Abdulrahman tí ń ṣèdájọ́ òdodo. gómìnà mẹ̀kúnnù tí ń ṣe ti mẹ̀kúnnù.
ìbájálábòsí ní gómìnà ni àyè ò bá gbà àwọn ọba yìí jẹ́ láti bàlú Àjẹgúnlẹ̀ jẹ́ pátápátá ṣùgbọ́n gọ́fúnà Abdulrasaq Abdulrahman elétí gbáròyé ni ó ṣèwádìí ọ̀rọ̀ wọ́n sì ṣèdájọ́ òdodo. gọ́fúnà Abdulrasaq Abdulrahman ọba alájẹ tìlú Àjẹgúnlẹ̀ ọba Yusuf ọlọ́run ní ṣọlá sanni pẹ̀lú gbogbo ọmọ Àjẹgúnlẹ̀ ń dúpẹ́ o. wọ́n ní ẹkú akọni ń ṣe wọ́n ní ẹ ò ní ṣubú ẹ̀mí ẹ ò ní ṣubú ara wọ́n ní àwọn mọ̀ ọ́n lóore Abdulrahman máa ṣe nìṣó èrè ẹ̀ ń bọ̀ ọpẹ́ olóore àdúndùn tán ọpẹ́ ribiribi fáwọn igi lẹ́yìn ọgbà ìlú Àjẹgúnlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kàlà ìlú Àjẹgúnlẹ̀ ó wá sí ìmúṣẹ bí ó bá sí ti gbogbo ẹ̀yin aládùúró tì lọ́jọ́ náà kí làbá máa sọ ẹ̀yin lẹ ò jẹ́ kọjọ́ ayẹyẹ wa ó dọjọ́ yẹ̀yẹ́ mọ́ wa lọ́wọ́ adúpẹ́ àmọ́ lóore ọba alájẹ pẹ̀lú gbogbo ọmọ Àjẹgúnlẹ̀ pátá ní kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín Dr. Adéwùmí Thomas oko ìrèsé ọmọ wòyíra ẹkú àdúró tí ìlú Àjẹgúnlẹ̀ ẹkú àtúnṣe Alhaji Senator Sulaiman Makanju Ọlá Àjàdí ààrẹ Báṣọ̀run ọ̀fọ̀ Àjẹgúnlẹ̀ land aṣọ yìí yóò ní fàya Senator Simon Ajíbọ́lá adúpẹ́pẹ́ òkun Alhaji Chief Garuba Fatai Adéníyì Lábàká akínrógun tìlú Àjẹgúnlẹ̀ gbogbo ọmọ Àjẹgúnlẹ̀ ń dúpẹ́ ọpẹ́ wa ò lópin Chief Mrs Victoria Adéníkẹ́ Ajíbọ́lá olómùgbò Ẹ̀gbá yèyé máyégún ọ̀fọ̀ Àjẹgúnlẹ̀ land ẹkú ìnáwó náírà Alhaji Létò Lawal ọ̀túnba ìlú Àjẹgúnlẹ̀ adúpẹ́ o. Mr Shuaib ẹja lónìí bú Aliyu ajírọ́ba ẹ̀ṣẹ̀ṣẹ̀un Alhaji Taofik Abdulrahman máyégún tiwa ẹkú àdúró tiwa ẹnjìníà ọbánró Ebenezer Taiwo bọ́ba agúnwà ọ̀fọ̀ Àjẹgúnlẹ̀ land ẹkú àtìlẹ́yìn Chief Shitu Mutiu Hussaini bọ́ba ṣẹyẹ ọ̀fọ̀ Àjẹgúnlẹ̀ adúpẹ́ gidigidi Colonel Ọládélé bàbá Jàmú retired ojú òní tìyín aṣíwájú Alhaji Abdulrahman Abdulsalam ẹkú àtúnṣe ìlú bàbá yín ẹ̀ẹ́dà adéòtí Adébáyọ̀ Solomon ààrẹ táyé ṣe ẹkú kìlú ó lè dá bá a mọ̀fin ọmọdára Samson Ọlárẹ̀wájú Àjẹgúnlẹ̀ ó gbọ́dọ̀ bàjẹ́ o gbogbo ọmọ Àjẹgúnlẹ̀ pátá ẹ má bínú rárá ẹ fìjà fọlọ́hún jà ilẹ̀ tó ṣú ti fẹ́ẹ̀ mọ́ tán gbogbo àwọn alábòsí ń bọ̀ wá túbá nígbẹ̀yìn náà ni gbogbo ọmọ Àjẹgúnlẹ̀ kí n tó máa lọ ẹ jẹ́ kí n bá yín dénú ilé baba tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ Àjẹgúnlẹ̀ níbi ajé ń gbé Àjẹgúnlẹ̀ níbi ajé ti gbé ń so ìlú kan àrà ọ̀tọ̀ níbi ajé ti gúnlẹ̀ bí òkè Àjẹgúnlẹ̀ ọmọ aládé ajé ẹ̀yin lọ́mọ aṣùṣùká agbọ́rọ̀ wọlé agbọ́rọ̀ wọ̀lú gbogbo ọmọ ìlú ń yọ̀ tó ń ti ṣàwòrò òbájó ṣẹṣẹṣẹ l'Àjẹgúnlẹ̀ kówó wá ọ wálé òbájó ṣẹṣẹṣẹ l'Àjẹgúnlẹ̀ kí o taka òṣì dànù nílẹ̀ yìí kí gbogbo ara rẹ̀ ó wálẹ̀ níní nǹkan mẹ́ta ń bẹ nílé bàbá yín tí ò sí nílé bàbá ẹnìkọ̀ọ̀kan igi ńlá tí ń sajẹ́ ńlá ń bẹ nílé bàbá tó bí yín lọ́mọ òun lẹ fi ń jẹ́ ọmọ abajẹ́sígunwini nínú oko igi ajé pàtàkì tí ò sí nílùú ibòmíràn lèkélèké ẹyẹ funfun nínú àràmàǹdà ẹyẹ tí ń kórè wọ̀lú ń bẹ nínú ilé àwọn bàbá ẹ̀yìn adé ajé tó dára ń bẹ nílé bàbá tó bí yín lọ́mọ gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí ni ò sí nílé bàbá ẹlòmíín Àjẹgúnlẹ̀ ìlú akọni ìlú ọ̀mọ̀ràn tí ń bẹ lótú fẹ́ lọ́jọ́sí ìlú ọlọ́ba ògúnyàndó jagunjagun tí ń fi gbẹ̀rán tọrẹ ìlú ọlọ́ba ògúnyàndó bàbá ńlá tí ń fẹsẹ̀ kùn ún ṣètìlẹ̀ ìlú arápá àyálò agada bíi iná arápá àyálò àfìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ ìlú Yusuf akọni lójú ogun abojú ọkọ agbádéwọ̀lú akọni nínú akọni abojú ọkọ ọmọ olóde òkúta abùkìdí ẹ̀ṣọ́ ogun ọmọ alájẹ òbẹ́nìkan ṣọ̀tẹ̀ ọmọ Àjẹgúnlẹ̀ òbẹ́nìkan ṣọ̀tá ẹni bínú Àjẹgúnlẹ̀ ní bínú olúwa ẹni yan Àjẹgúnlẹ̀ lódì ìgbà òre ló bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ tí ó mọ̀ òbá kúkú bá Àjẹgúnlẹ̀ rẹ̀ kiri owó àtọrọ Ògúnlẹ̀ sílé rẹ̀ òbá bá Àjẹgúnlẹ̀ ṣọ̀rẹ́ kọ́nà rẹ̀ ó lè là sọ́rọ̀ Àjẹgúnlẹ̀ ọmọ akin tí ń tẹ̀lú dó Àjẹgúnlẹ̀ ọmọ akin tí tẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọmọ akin tó balẹ̀ jù ẹ̀ sí kéńgé kan àgbà ńlá ayé kéńgé ọ̀hún ló di nǹkan ńlá kéńgé ọ̀hún ló di nǹkan ràbàtà ó di nǹkan ràbàtà tán gbogbo ilẹ̀ ń mì tì Àjẹgúnlẹ̀ ọmọ arónígbó kìjì ayọ̀ ayọ̀ sọ tó bá a ti wáyé páàrí là ń rí Rasheed Ọbáṣọlá jẹ́jẹ́ láyé ńlẹ̀ mi ń jẹ́
làwa ní bàbá tó bí mi lọ́mọ tétí má kà tún gbọ́ ká tún gbọ́ra wa nígbà míì.